Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ níbi gbogbo tẹ̀ tí ń wò wọ́n, káàbọ̀ sórí Òjíṣẹ́ TV. Àwọn ọmọ yín àbúrò yín náà là ń kí yín. Mo fẹ́ ṣẹ́ nìkan tí mo fẹ́ mú wá fún wa lénìí yìí. Ẹ̀yin ọ̀fà, ẹ̀yin afi ọba jẹ Ọ̀yọ́. Ẹ má torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ kẹ́ ẹ bọjọ́ ọ̀la yín jẹ́. Ẹ má torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ kẹ́ ẹ bà nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ jẹ́. Torí owó iná ẹ ṣáfẹ́ kó ọmọ Nàìjíríà, ẹ ṣáfẹ́ kó àwọn ọmọ Yorùbá, ẹ ṣáfẹ́ kó wa sínú oko ẹrú ayérayé. Ẹ rò ó re kẹ́ ẹ tó ṣe o, ẹ rò ó re kẹ́ ẹ tó ṣe torí àtúbọ̀tán, torí ọjọ́ ọ̀la. Kó má jẹ́ pé ńgbà tẹ́ bá fi Fúlàní Yorùbá jọba tán, ẹ̀yin ilé Ọ̀yọ́ adìpọ́n máa sọra wọn di ẹ̀mí àtúndẹ̀ sí nǹkan tẹ́ ẹ máa ṣe sí. Ẹ̀yin afọbajẹ, ẹ rò kẹ́ ẹ tó ṣe o. Máa play kíní fún wa kẹ́yìn náà gbọ́ o. Ẹ rò kẹ́ ẹ tó ṣe o. Ẹ̀rù ọjọ́ ọ̀la o, ẹ̀rù ọjọ́ ọ̀la táwọn bàbá ńlá wa ṣe ń gbà yẹn, òun ló ń kó yàjẹ́ wá dì sí báyìí o, tó fi jẹ́ ká tún wà lóko ẹrú báyìí o. Yorùbá ẹ ronú o, Yorùbá ronú o, ẹ jẹ́ ká ronú o, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká sun oorun mẹ́ta tí ọmọ ẹ̀dá máa ń sùn o. Ẹ má jẹ́ ká tún kó wa lọ sóko ẹrú, ẹ má sọ pé torí pé ìyá ẹ ti jẹ́ Yorùbá, torí pé bàbá ẹ ti jẹ́ Yorùbá. Ìyá ń kọ́ ta ló bí, ìyá kọ́ ni Fúlàní ni. Tó jẹ́ pé àwọn Fúlàní ẹgbẹ́ ìyá máa wá tán máa wá ní sọ́mọ sọ pé ìyá nǹkan báyìí ni kò sọ pé kọ́mọ ẹ ṣe, nǹkan báyìí ni kọ́mọ ẹ ṣe, tí jẹ́ pé bàbá gan ní lẹ́nu mọ́ ń bẹ̀. Ẹ jẹ́ ká róore o, ẹ jẹ́ ká róore o, torí àtúbọ̀tán, torí ọjọ́ ọ̀la o, àwọn tiyín náà wà ń bẹ̀ o. Okay. Of Yoruba nation. Of Yoruba nation. Of Yoruba nation. No going back. No retreat, no surrender. Bẹ́ẹ̀ni. Akí gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Akí olóyè Sunday Igboho. Akí bàbá Akíntóyè. Akí gbogbo agitator. Látòrí Kóìkì. Tóbi dórí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Akí ìjáyà. Ọmọ Yorùbá ẹ ti ń sùn. Tẹ́nàtì máa padà di onílé. Yorùbá ẹ̀ ń sùn. Ẹ fẹ́ kí tẹ́nàtì padà donílé. Ẹ má gbé ẹni tí ìyá àti bàbá ẹ̀ bá ṣe Yorùbá. Ẹ má fi jọba Ọ̀yọ́ fáwọn o. Ẹ bá wa sọ fún wọn o. Ẹni tí ìyá àti bàbá ẹ̀ bá kí í ṣọmọ Ọ̀yọ́. Ẹ̀yin afọbajẹ Ọ̀yọ́, mò ń bá yín wí. Mo bá yín sọ̀rọ̀, ẹ gbóhùn ẹnu mi. This is ìjáyà of Yoruba nation. Máa ń like ọ̀rọ̀ máa gan ni. Ẹ̀yin Ọ̀yọ́, àtọ̀yọ́ bẹ̀sì, àti Báṣọ̀run. Ẹ bá wa pè wọ́n o. Ẹ má fẹni tí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tí ò bá kí í ṣe Yorùbá. Ẹ má fi jọ Aláàfin fún wa o. Ẹ má fi áàfù Yorùbá, áàfù Fúlàní. Ẹ má fi jọ Aláàfin Ọ̀yọ́. Ẹ bá wa sọ fún ẹjọ́ o. Ẹ má fi iná sórí òrùlé so. Ìyà tẹ́ fi ń jẹ wá ti tó. Ẹ má jẹ́ kí Yorùbá parọ́. Ẹni tí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tí wọn ò bá ṣe Yorùbá, ẹ má fi jẹ Aláàfin Ọ̀yọ́ o. Látìgbà t'Aláàfin Ọ̀yọ́ ti dáyé, torí adé ti wà, ọmọ ìyá àti bàbá tó jẹ́ Yorùbá ló fi ń jẹ o. Ẹ má fún wa ní àmúlùmálà o. Wọ́n máa ní kankan náà ṣáà ní wá. Ẹ má gbé ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ tó máa dàwárú wọlé o. Ẹjọ́ mú àlè. Tẹ bá ti fi Fúlàní áfù Yorùbá jẹ Aláàfin, ó máa di ẹ̀mí àbí Olúwo ni o. Bẹ́ẹ̀ ni, kò sí rọ́ńbẹ̀. Eléyìí máa kọjá Olúwo. Aláàfin Ọ̀yọ́ ó nẹ́nu nílẹ̀ Yorùbá gan o. Lẹ́yìn àrólé Odùduwà, Aláàfin ló kọ o. Ẹ má fi àdàmọ̀dí Yorùbá jẹ Aláàfin fún wa o. Àbí o, ẹ bá wa sọ fún wọn o. Èyí tá dàwárú tó. Ó tó, à ń pariwo o. Ìyà ti jẹ wá gan o. Ẹ má fi Fúlàní áfù Yorùbá jẹ Aláàfin fún wa o. Wọ́n máa sọ di ẹ̀mí àmọ́ yín lọ́wọ́ o. Wọ́n máa sọ di ẹ̀mí àmọ́ yín lọ́wọ́ o. Nǹkan tá à ń pariwo náà Wọ́n máa nìyẹn. sọ di ẹ̀mí ẹ̀tì mọ́ yín lọ́wọ́ o.
àbí o. Yorùbá ṣe bí ẹrú. bẹ́ẹ̀ ni. Yorùbá ṣe bí ẹrú. Torí pé wà ló kó ẹrú. Ó dùn wá. Ó dùn wá o. Ẹ má fi Fúlàní, Yorùbá, ẹ má fi jà Aláàfin fún wa o. Ẹ má fi jà Aláàfin fún wa o. Ẹ má dá wàhálà tẹ́ ẹ lè parí, ẹ má dá sílẹ̀ fún wa o. Ẹ má start nǹkan tá a lè finish o. Gbogbo nǹkan la gbà. Ẹ má forí adé wa báyọ̀ ṣeré o. Ẹ má forí adé báyọ̀ ṣeré o. torí epo. Yorùbá sùn. Ta ló jẹ́ Lukman? Ṣé Lukman jórúkọ Yorùbá? ẹ bá ń bi wọ́n o. Ṣé Lukumanu jórúkọ Yorùbá? Àwọn ò fẹ́ Yorùbá, Fúlàní lórí ìtẹ́ wa o. Ẹni tí ò bá jẹ́ bàbá àti ìyá tó jọmọ Yorùbá, ẹ má torí owó kẹjálé ayé wa rú o. Ẹ má torí owó kẹta ìyẹn ń tẹ̀sọ́ o. Ẹ má torí owó kẹta lè finish o. Gbogbo nǹkan la gbà. Ẹ má forí adé wa báyọ̀ ṣeré o. ẹ bá wa sọ fún wọn o. Ẹ má forí adé báyọ̀ ṣeré o. Yorùbá sùn. Ta ló jẹ́ Lukman? àbí o. Ṣé Lukman jórúkọ Yorùbá? ló ń ṣe Yorùbá náà. Ṣé Lukumanu jórúkọ Yorùbá? Àwọn ò fẹ́ Yorùbá, Fúlàní lórí ìtẹ́ wa o. Ẹni tí ò bá jẹ́ bàbá àti ìyá tó jọmọ Yorùbá, ẹ má torí owó kẹjálé ayé wa rú o. àbí o. Ẹ má torí owó kẹta ìyẹn ń tẹ̀sọ́ o. Ẹ má torí owó kẹta heritage wa o. Ẹ má torí owó kẹtorí adé o. Ẹ má torí adé o. Àwọn ò fẹ́ Fúlàní àbí Yorùbá nílẹ̀ Yorùbá o. ẹ máa sọ fún Kó wọn o. jẹ́ Aláàfin o. Ẹ má jẹ́ ìwọ o. Kó ṣẹlẹ̀ rí o. Kó ṣẹlẹ̀ rí o. Àwọn ò dẹ̀ nígbà. Ẹ̀yin afọbajẹ Ọ̀yọ́. Ẹ má fún wa ní Lukumanu o. ẹ máa ti yín o. Lukumanu ṣe Yorùbá o. Ẹ má sọ heritage Yorùbá nù o. Aláàfin of Ọ̀yọ́ is very powerful and significant in Yorùbá land. Ẹ má gbọ́mọ Fúlàní wá o. Ẹ má gbọ́mọ Fúlàní wá o. Ẹ má sọlé ayédógún o. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀, a máa jagun gbẹ̀yìn bẹ́ẹ̀ ni ni o. Yorùbá ń parun lọ díẹ̀ díẹ̀ Tẹ́ bá ṣe nìyẹn. bẹ́ẹ̀, a máa jagun gbẹ̀yìn ni o. Kó nílé kó sọ fún toko. Kéèrè oko kó sọ fún tilé o. Ẹ má fi Lukman jọba láwa lórí o. Ẹ má fi Fúlàní àbí Yorùbá jọba fún wa o. Èmi ló kàn kì í ṣe Yorùbá o. Má nìyẹn ń ṣe Yorùbá o. Ṣé bá sọ fún yín? Èmi ló kàn. Ó máa dalé ayé rú o. Ó máa dalé ayé rú o. gbọ́ o. Àwa là nígbà o. Ojú bẹ́ẹ̀ lọ, ọ́bí ọba nation, ọgbogbo lórí, ọgbogbo òòṣà, ó yá nà. ọba Akíntóyè, ókè nà. ọgbogbo agídétọ̀ látòrí Kóìkì, ọbí Ìjáyà Ìjáyà, tàǹkì yín. ọbí Alájé. Abẹ́rí ni o. Abẹ́rí ni o. Wàhálà tẹ́fẹ́ dá sílẹ̀ yìí. Wọ́n máa fi gbáyé ilẹ̀ Yorùbá ni o. Ẹ má fi Lukumanu ẹni tí ìyá àti bàbá ẹ̀ àbí o tí ò ń ṣe Yorùbá. Yorùbá jẹ́ Yorùbá. Ẹ má fi jọba Ọ̀yọ́ o. Ẹ má fi jọba Ọ̀yọ́ o. Ẹ má fi jọba Ọ̀yọ́ o. He has to stop. He has to stop. Bẹ́ẹ̀ni. He has to stop. Yes. Enough is enough. Ẹ ti fìyà jẹ wá tó. ó ti pọ̀ jù. Ẹ má jẹ́ kó gborí adé lọ́wọ́ yín o. Lukumanu oníbòrìṣà. bẹ́ẹ̀ni. Lukumanu onírúbọ. bẹ́ẹ̀ni. Wọ́n máa sọ Ọ̀yọ́ di Ìlọrin. Ẹ̀dẹ̀ ń wò. Sórí wa pé. Sórí yín pé. Ẹ̀yà fọba jẹ́ Ọ̀yọ́. Débi ń pa. Tí à ń jẹ. Ẹ má fi tìyín kó bá ti wá o. Ọ̀yọ́ Mèsì. ẹrù dọ́là. Ọ̀yọ́ Mèsì. Ẹgbẹ́ sí ọ̀rọ̀. Ẹ má fi Lukman jọba lára lórí o. Ẹ má fẹ́ ẹni tó kì í ṣe Yorùbá. Ìyá ẹ̀ gbọ́dọ̀ jẹ́ Yorùbá. Bàbá ẹ̀ gbọ́dọ̀ jẹ́ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó gbọ́dọ̀ wá nídìílé ọba. Ìyẹn ní ká gbádé fún o. Ó náwó kò náwó. ẹgbẹ́ Òun ní fún ká gbádé fún o. Ẹ má tà wá lọ́pọ̀ o. Oko ẹrú la wá o. Happy Yoruba nation. Thank you so much. ẹ rí pé ọ̀rọ̀ tí màá sọ̀rọ̀ ọ̀rọ̀ kì í síbẹ̀ gidi gan ni.
ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́ etí yín mélòó ẹ má torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ mo ṣe sọ síwájú tẹ́lẹ̀ kẹ́ má bà ọjọ́ ọ̀la yín jẹ́ ẹ sunrun mẹ́ta tọmọ ẹ̀dá ń sùn because ẹ ti gbàgbé pẹ́yìn náà wà ń bẹ̀ ọmọ yín náà wà ń bẹ̀ ọmọ yín náà máa wà ń bẹ̀ tẹ́ ẹ bá lọ fi Fúlàní Yorùbá jọba nílùú Ọ̀yọ́ òun lẹ́ ń gbọ́n yẹn ó sì tún kẹyọ kan o ókè o ẹja ṣeré o ẹja ṣeré torí ọjọ́ ọ̀la o ẹ má jà máa wo ọjọ́ ìsìn yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká má sùn ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ ká ronú gidigidi o. tẹ́ bá ti mọ̀ pé ti lọ gbà mi ò ní pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí torí mo fẹ́ ṣe níwọ̀nba ṣókí ìwọ̀nba ṣókí ni mo fẹ́ ṣe ẹjọ́ gbogbo owó tẹ́ bá ti gbà tí Sultan ti gbé fún yín ẹ tètè dá padà ẹ dá padà o ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ má ta ìlú Ọ̀yọ́ fún àwọn Fúlàní àwọn Sultan ti gbówó wà ẹ má ta ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe ta ìlú Ìlọrin fún àwọn Fúlàní ṣé mọ̀ pé ancestral kingdom òun ni ìlú Ọ̀yọ́ jẹ́ o ìlú Ọ̀yọ́ ò kì í ṣe ìlú Ìwó bí Rashidi bó ṣe gba àbọ̀dè fún àwọn ọmọ ìlú ó gbà gidi ni ẹ má gba ìlú ẹ má gbéye wá sí ìlú Ọ̀yọ́ o bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin ẹ má gba àbọ̀dè wá sí ìlú Ọ̀yọ́ gbogbo ẹ̀yin afọbajẹ ẹ má ti torí tẹ́ jẹ kẹfì pàǹtẹ fẹ́ jẹ́jẹ́ o ṣe rí pé mi náà sọ bẹ́ẹ̀ náà ẹ sí mẹ́dọ̀ kẹ́ padà wá sílé o owó kọ́ ni gbogbo nǹkan o ipò kọ́ ni gbogbo nǹkan o bẹ́ẹ̀ ni ẹ má ta orísun orírun àwọn ìṣẹ̀báyé àwọn bàbá wa ìlú Ọ̀yọ́ pẹ̀lú o ẹ má tà wá fún àwọn Fúlàní ẹ bá wa sọ fún wọn ẹ má tà wá fún àwọn Fúlàní o gọ́vnà Ṣèyí Mákindé mo kí yín gidi gan ẹ kú gbèsè akin ẹ jọ bàbá iṣẹ́ sì wà omi pọ̀ lámú o ẹ má gbà fún Sultan of Sokoto kó wá làlé wa lọ́wọ́ ní ìlú Ọ̀yọ́ o ẹ má gbà káwọn Fúlàní wa máa làlé wa lọ́wọ́ mi pín ohun yìí kó tún dé ọ̀dọ̀ gọ́vnà Ṣèyí Mákindé ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ pín káàkiri kó dé ọ̀dọ̀ Sultan of Sokoto tó bá pọ́síbù torí pé wọ́n ní ó ń bọ̀ báyìí àwọn ọ̀nà ń dẹ́ẹ̀dẹ̀ yẹn láyé john tójú tìyẹ́ ti gbogbo ara ni wọ́n fi mójútó láyé tá a wà yìí o tójú tìyẹ́ ti gbogbo bọ́n ṣe gba ìlú Ìlọrin mọ́ wa lọ́wọ́ òun lẹ tún fẹ́ bá wá sí ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin Olúwo náà ti gbàbọ̀dé Ọ̀yọ́ ọ̀rẹ́dì Aláàfin ojú pàtì gẹrẹ mọ́lẹ̀ mi ò mọ̀ wọ́n kì dáadáa ṣùgbọ́n ẹ jẹjọ ẹ má ta ìlú Ọ̀yọ́ fún àwọn Fúlàní ẹ má ta ìlú Ọ̀yọ́ fún àwọn Fúlàní o ẹ̀bẹ̀ là ń bẹ̀ o ẹ̀bẹ̀ ni à ń bẹ̀ ẹ̀yin afọbajẹ ẹni tí Ifá bá yàn oníkẹ́ ẹ gbé sórí ipò. ó wá láti ìdílé ọba. gbogbo ìjẹkújẹ tó ń sọ pé ń jẹ gbogbo tó ń sọ pé àwọn gómìnà ló dẹ̀ ló yan ọba sí orí ipò ẹ̀ẹ́dẹ̀ wọ́n pè yín lápì fúnra ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ pa ìfúnyín mọ́ wọ́n pè yín lólè ẹ̀ ń gbé ọmọ ẹran jó ṣé bí orílẹ̀-èdè Yorùbá ṣe wá ń rí nìyí ṣé bí orílẹ̀-èdè Oòduà ṣe ń rí nìyí pàápàá jùlọ orílẹ̀-èdè Oòduà ẹ jẹ́ tẹnumọ́ pé orílẹ̀-èdè Oòduà ṣé bó ṣe ń rí yìí tó dẹ̀ dùn mọ́ wa nínú ó ń tẹ́ wa lọ́rùn báyìí. àbẹ́ẹ̀ rí bá wa sọ fún wọn o. tẹ́ ẹ̀ gbé nǹkan àwọn ìṣẹ̀dálé bàbá wa tẹ́ ẹ̀ gbé tà tẹ́ ẹ̀ ń ta torí owó. ṣé ìlú Ọ̀yọ́ wa jẹ́ ìlú kékeré ní orílẹ̀-èdè Oòduà ni tẹ́wá tún lọ ń gbowó lọ́wọ́ Sultan of Sokoto tó wá máa lè wa lọ́wọ́ ní ìlú Ọ̀yọ́ ẹ má má báyé jẹ́ ẹ̀yin ará bíi ẹ má má báyé jẹ́ ẹ má má ti torí tẹ́ fẹ́ jẹ. ṣe ti rí báyìí in fact mo nídìí orin yẹn tó bá mọ ibi tó orin yẹn wà mo nídìí orin yẹn gan ni Yorùbá ń tara wọn nítorí owó Yorùbá ń tara wọn nítorí ipò mo like orin yẹn wọ́n gbáre fẹ́lẹ́ bí wọ́n gbẹ́bí fáláre yóò Yorùbá ronú ṣé ti rí báyìí ṣe rí pé orin yẹn ó bá ọmọ Yorùbá ó bá wa wíwọnú ẹ̀jẹ̀ ni mo like orin yẹn ẹ débi wípé ṣe bọ́n lẹ́yìn náà gbọ́ yìí. kẹ́ fi pa tẹ́ máa ba ọjọ́ ọ̀la ẹ bẹ́ẹ̀ tí ẹ̀rántí ọjọ́ ọ̀la ẹ̀rántí bàtẹ́yìn bá dàgbàdàgbà tẹ́ papòdà àwọn ọmọ yín
níbo ló fẹ́ wà nígbà táwọn Fúlàní bá ti gba ìlú gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́. Etí Rashidi ṣe ní ìlú Ìwó àìsí ìmọ̀ ohun tó sì máa bú jáde tó máa bá jáde ó sì máa tẹ́ gbẹ̀yìn. Tó ti kó àwọn àlejò àjòjì wọnú ààfin ní wọ́n ààfin gbé ọkọ̀ ààfin ìlú Ìwó odidi ọba. Ṣé bí wọ́n ní Sultan ló fi jẹ ọba torí ẹ̀ ló ṣe ń fẹ́ àwọn Fúlàní nípa àwọn Fúlàní ti gba ìlú Ìwó mọ́ yín lọ́wọ́ tán báyìí. Torí à ń sọ ẹ̀ ń kọ etí ikún sí. À ń pariwo tó ẹjọ́ ẹ bá mi pín kí ní ẹjọ́ kó lọ. Yorùbá ń tara wọn nítorí owó. À ń ṣe èkúrú ìjọ̀gbọ̀n èkúrú wàhálà èkúrú kí ní kọ́kú tọ́lá wo ẹ tún gbọ́wọ́ ẹ̀ sí. Ẹ tún gbọ́wọ́ ẹ̀ sí. Eléyìí ò dá o. Tábà dé àwọn afọbajẹ ẹ̀yin àgbààgbà tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí ẹ tètè lọ túbá kẹ́ jáwọ́ o níbẹ̀ kọ́ ẹ̀ ń wá ìbínú Oòduà. Bẹ́ẹ̀ni Oòduà ṣe yín yamayama. Bẹ́ẹ̀ni ó máa ṣe wọ́n yamayama ni. Bẹ́ẹ̀ tí ẹ ro gbogbo ẹ̀rọ tọjọ́ ọ̀la àwọn ọmọ tẹ́lẹ̀ kalẹ̀ ni. Ẹ̀rọ tọjọ́ ọ̀la àwọn ọmọ yín ni. Nítorí ní tẹ́ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ ń pa ọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ. Bẹ́yìn bá lẹ ti dàgbà tẹ kẹrù sí kòtò tẹ́jọ́ ẹ̀ẹ́dẹ̀ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ. Àbí iṣẹ́ ìlọmọlẹ̀ ni. Nígbà tí Fúlàní bá gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ tán. Àmọ́ wa dẹrú nílẹ̀ bàbá wọn. Torí owó torí ipò. Yorùbá ń para ṣe ní gbọ́dọ̀ tí yàyí tí bàbá yìí sọ ṣe ní pé ó ń wọnú Akínyẹmí ara wa ni Yorùbá ń para wọn nítorí owó Yorùbá ń para wọn nítorí ipò wọ́n gbàbí Fáláre wọ́n tún gbàbí Fẹ́lẹ́bí Yorùbá ṣé ti rí báyìí òun lọ́bọ Olúwo jẹjẹjẹjẹjẹ tó sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ mí àtàn ìgbàdíjẹ́pọ̀ nǹkan máa ṣe ó ti yé wa kì í ṣe ìbáyìí náà ó ní ọba Olúwo ní ìsìn àwọn Fúlàní ti gbà lúwo tán wọn kàn tí ì farahàn ṣé nígbà tí táwọn Fúlàní bá máa farahàn ọba Olúwo báyìí ẹ̀rù á bà á òun náà tuntun ń bá bọ̀ nílẹ̀ Ọ̀yọ́ yìí o kí ẹ̀mí àwọn ọmọ ẹrú lásán kan tí wọ́n máa yan ọba lé ẹ̀yin ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá kí wọ́n máa yan ọba lé yín lọ́wọ́ ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ o ẹ tún èrò inú yín pa ẹ̀yin afọbajẹ tẹ́ ẹ bá lọ fi ẹni tí Ifá òyàn tẹ́ ẹ bá lọ fi jọba tẹ́ ẹ bá wá sọ pé ẹ̀yin ti dàgbà ẹ̀yin gan máa kú àwọn ọmọ yín wá ń kọ́ àwọn ọmọ yín ń kọ́ torí ọjọ́ ọ̀la ẹ jẹ́ ká ronú o. Ọ̀run ń yabọ̀ ni o kò ń ṣẹgbẹ́ nìkan ẹ̀yin gan máa jẹ́ inú ẹ̀ àwọn ọmọ yín gan máa jẹ́ ọjọ́ ọ̀la gan àwọn yín á máa ṣépè fún yín ni gbogbo ẹ̀yin afọbajẹ lọ ṣọ́ ara yín o tẹ́ bá fẹ́ rí ìbínú Oòduà ẹ lọ ṣọ́ ara yín gidi gan ẹ̀yin afọbajẹ ẹ̀yìn ẹni tí Ifá bá yàn ẹ má ti torí owó kẹbọjọ́ ọ̀la jẹ́. Àwọn Fúlàní ò mọ̀ pé owó ipò òun ló ba ayé Yorùbá jẹ́. ṣe gbọ́ ṣe báyìí ojú tì mí owó ipò èmi mo fẹ́ máa gun Ferrari èmi mo fẹ́ máa ní mansion mo fẹ́ máa wọ gold tó máa gùn látòkè báyìí délẹ̀ ẹ ti rí báyìí wọ́n ti mọ weakness wọ́n ti mọ weak point àwọn ọmọ Yorùbá owó àti ipò èmi mo fẹ́ wà níbi tó ga èmi mo fẹ́ máa sọ̀rọ̀ wọ́n bá rí mi kán máa bẹ́rín kán máa ṣe bàbá tuálè ìjà wo lẹ fẹ́ ṣe yẹn dàdẹ́ bá ti ṣe tuálè ó pẹ́ yín jù lẹ́nu 80 years ó wá pẹ́ yín jù ẹ̀ wá lò rárá 100 years ẹ wọnú kòtò ó yá gbogbo wàhálà tètè dálẹ̀ àwọn ọmọ yín náà jẹ́nu ẹ̀. wá dìdàkudà ẹnu wa ò kò mọ́ nítorí owó àti ipò ẹ̀rù bà mí o. ṣé ẹ fẹ́ sọ di fracas mọ́ wa lọ́wọ́ ni ṣé ẹ fẹ́ sọ di ìwọ ló kọ́kọ́ dárúkọ Lady K tó ní pé n tí ẹ ṣe fún Lady K ò mọ̀ọ́re òun ṣìrègùn fún Lady K. ok àwí kòńkò ló ń sọ yẹn o àwí kòbó àwí kàtìkàtì àwí yànranyànran ẹni tó ti dẹ́kórí ẹ̀ tí orí 36 ò ṣiṣẹ́ mọ́ òun ló ń bá wí yẹn o. àmọ́ gbọ́ program tó ṣe náà máì má sọ ìta gbé dání ìdí fracas náà tó bá rán ẹ wá láti wá dìre ìta gbé dání tó wípé Ọlọ́run ò fún ẹ ṣe ní lórí. ó fẹ́ tẹ́nu ẹ̀sìn yẹn. go back to the people that sent you and tell them Ọlọ́run ò fún ẹ ṣe níta a unite nínú ta gbé dání ó nígbà tí try láti penetrate wà àríwá nígbà tójú ti là gbogbo tẹ́ ẹ ṣe gbogbo manipulation gbogbo nǹkan tẹ́ ẹ gbé dání kó tó di pé Ọlọ́run tú àṣírí yín
má ìlọ jókòó gba fracas wá bí má don't come into rí ti ẹ̀rọ báwa máa dárúkọ àwọn agitators wa wọ́n gbé kíní ìdánitọkọ̀tọkọ̀ báyìí if you know you want to come back lọ tún ọ̀nà ẹ̀ ṣe kó padà wá. kò tẹ̀ ní ìdá ti padà wá kò tẹ̀ ní ìdá ti padà wá. a máa distance a little bit a máa monitor yín gbogbo yín ẹ ti direct ẹ ti lọ a máa monitor yín ẹ à lè sọ pé kẹ má padà wá. wọn tẹ̀ ní ìdá ti padà wá. bàbá gba ilẹ̀ Oòduà lẹ́nìí gbogbo náà lájọ máa wà ń bẹ̀. a tẹ̀ máa fi wọ́n sáàyè wọn ni. and one or two people we can have different ideas ọ̀nà tá a lè gbà láti lè fi tètè àṣìwò tàgbé dání. pẹ̀tẹ́ máa sì sọ di fracas mọ́ wa lọ́wọ́ I appeal to you personally Awikonko please brother stop kò sẹ́ tó ń gbé fracas dání tó ń attack ara wọn nínú kínní but you came back and you are trying to turn it into something else please if you want to do it as a fracas please stay away from Oòduà nation please my brother I appeal to you personally èmi ò bá yín ṣe fracas o níta gbédání la gbédání o lady k ò dẹ̀ ṣe fracas must be gbogbo wa pátápátá a ṣe fracas o a sọ fún wọn wọn tuntun fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o. àwọn àròlé bàbá tẹ́ntẹ́n every other people bàbá Èkìtì all this àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ gidi agbedani ẹ bá wa sọ fún wọn kán ṣọ́ra wọn o. òdodo ni. Please brother if you know you want to come into it as a fracas. tẹ̀lé ìlú wa mọ́. it will be appreciated if you can kindly stay away from this agitation. ẹ filẹ̀ ó ti ṣe tẹ́lẹ̀ torí pé kò tí ì jẹ̀yà ní Awikonko ó ti ṣe tẹ́lẹ̀ torí pé kò tí ì jẹ̀yà ní náà tó bá tún lọ ń gbé ọwọ́ kan ní ìsìn ó fẹ́ tẹ́ pátápátá finally òun ni. Tàgbédání please ẹnìkan lọ́bù olóyè àwọn kan ẹ̀yìn lẹ súnmọ́ olóyè gbogbo yẹn we don't need it. àbí o. need ẹ̀ olóyè fúnra rẹ̀ mọ́ àwọn tó jẹ́ títí ẹ̀. àbí. yàtọ̀ sáwọn rebels. Omíyalé ó sọ tiẹ̀ you mention Omíyalé ní kíní kan why are you drawing people into fracas. ẹ má dá wọn lọ ọ̀rọ̀ jẹjẹ mọ́ ni ọ̀rọ̀ review mọ́ ni. you have knowledge more than this you are very. ọpọlọ tán ni wọ́n ti kó sábẹ́ bàtà ọ̀rí nǹkan jẹ mọ́ ni wọ́n dẹ̀ mọ́ nǹkan tó fẹ́ máa sọ mọ́ ni ṣe bá Awikonko játijàti tó bọ́ síta ń gbà náà pé òun ò ní sàn kankan tó bá jẹ mọ́ ẹ̀rọ ṣe Sunday Igboho kí ló tún sọ̀rọ̀. anyway ẹ jẹ́ ká filẹ̀ síbi tá a dé dúró yìí ẹni yìí nìkan ni láti tún máa sọ ọ̀rọ̀ Awikonko nínú ẹ̀ lẹ̀ mèdìmí ọ̀rọ̀ ni pé ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́ Mèsì ẹ má gbà bọ̀dé o ẹ ti rí báyìí wọ́n ti mọ̀ pé àwọn Fúlàní ti mọ weak point wa owó iná ni àti pò kọ́ máa wọ gbogbo ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní bàbá o ọ̀tún kinní kan òsì kinní kan rádaràda tó ń bá kiri wọjọ́ ọ̀la tẹ́yìn bá ń gbádùn lẹ́yìn tẹ́yìn gapá lẹ́yìn tẹ́yìn gapá lọ́la tó bá dọjọ́ iwájú àwọn ọmọ yín kọ́ àwọn ọmọ yín á máa ṣẹrú Fúlàní ẹ jẹ́ ká ròore o ẹ ròore rírò lọ́bẹ̀ gbẹ̀gìrì ẹ jẹ́ ká ròore ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́ ẹ bá wa pín ètò yìí kó dọ̀dọ̀ wọn kí tí wọ́n lè là kọ́ má jẹ́ kí ọ̀rọ̀ Fúlàní ṣe mọ́ wa lára yìí pé Yorùbá owó àti ipò làwọn máa ń lé àwọn dẹ̀ rẹ́dì láti fún yín ní owó wọ́n rẹ́dì láti fún yín ní ipò wọ́n mọ̀ pé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn máa wá gba ọjọ́ ọ̀la ayérayé àwọn máa wá gbà kúrò lọ́wọ́ yín òun náà fi sọ pé Yorùbá ronú o òun náà fi ní Yorùbá ń para wọn nítorí owó Yorùbá ń para wọn nítorí ipò wọ́n gbá ibi fáláre wọ́n tún gbáde fẹ́lẹ́ bí kí ló dé ẹ má jẹ́ kó rìn iṣẹ́ mọ́ wa lára ẹ jẹ́ ká ronú ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́ ẹ̀rọ ọjọ́ ọ̀la ẹ̀rọ ọjọ́ àti sùn tẹ́ ẹ bá ṣe tán tẹ́ ẹ bá kú tán àwọn ọmọ yín ń kọ́ sáwọn ọmọ yín ò ní jẹ̀yà ẹ̀ àwọn ọmọ yín máa jẹ̀yà ẹ̀ ìran yín máa jẹ̀yà ẹ̀ débi pé àwọn ọmọ yín á máa ṣe ẹrú ní abẹ́ Fúlàní báyìí tó máa ní kẹ́ káwọn ọmọ yín máa lu bàtà àwọn Fúlàní Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ fáwọn ọmọ Yorùbá o ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́
ẹrù oore o kẹ tó ṣe o ẹ jẹ́ bá wa share fídíò ẹ bá wa share bá wa like bá wa comment síbẹ̀ ẹ bá wa share kó dé ọ̀dọ̀ gbogbo wọn bó jẹ́ káwọn ọmọ ìlú Ọ̀yọ́ kan ṣe protest lórí ẹ̀ nípa àwọn òfẹ́ Fúlàní Yorùbá kan ṣe protest lórí àfẹ́ o so bí ó ṣe jẹ́ nìyẹn títí di ìgbà tí a tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.